ẹnìkan rí ojú rere Ọlọ́run ṣùgbọ́n wọn àjò orí lò, wọ́n gbẹ̀mí ẹ̀ ni. ìdí ẹ̀ nìyẹn tó fi nílò arọ́bí. torí ẹnìkan wà tó ń ṣọ́ ẹ tó mọ̀. bóyá Ọlọ́run ń gbàdúrà rẹ lọ́wọ́lọ́wọ́ tó ń rí àánú gbà. ẹnìkan wà tí ó mọ̀ bínú ẹ, ó lè jẹni tó ń jẹ lára ẹ. tó bá dẹ̀ pé ìwọ ṣì ń wojú Ọlọ́run ni, àwọn kan wà tán ti rí ọ̀la rẹ, wọ́n fẹ́ pa ẹ́ kí ọ̀la rẹ tó dé. má jẹ́ kẹ́nikẹ́ni ó fi ẹsẹ̀ Bíbélì tàn ẹ́ jẹ o. jẹ́ wá gbàdúrà fún ẹ kó ṣàmì sórí fídíò yìí kó dẹ̀ share rẹ̀. gbogbo ẹnikẹ́ni tó bá ro bí rò ẹ́, ẹnikẹ́ni tó bá ránṣẹ́ ibi sí ẹ, ẹnikẹ́ni tó fẹ́ fi kú pa ẹ́, bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, orí ara rẹ̀ ni ó fi gbé lórúkọ Jésù. ẹ jẹ́ ń fún wa láṣìírí, àṣírí tó lágbára ni. wàá wá iyẹ̀pẹ̀ ọ̀sán, iyẹ̀pẹ̀ aago kan ọ̀sán, iyẹ̀pẹ̀ aago kan òru. wá gbogbo nǹkan ìjà, ṣọ́fẹ̀ ni o, dígà ni o, àdá ni o, ọ̀bẹ ni o, gbogbo tá lè fi ṣèyàn níbi pátápátá, kó sínú bọ́kẹ̀tì kan. tó bá rà àáké kó o síbẹ̀, bíléèdì kó o síbẹ̀, dá iyẹ̀pẹ̀ ọ̀sán, dá iyẹ̀pẹ̀ aago kan òru yẹn náà dà sínú ẹ̀. kó wá pef kan tó ń pè ní Saint Michael, jẹ́ kí pef yẹn kó dun omi yẹn dáadáa. lẹ́yìn ìgbà tó ti kó gbogbo nǹkan yìí síbẹ̀, wá ọṣẹ tó bá wùn ẹ́ pẹ̀lú kọ̀ọ̀kan. wàá wá ṣí Bíbélì ẹ sí Psalm 109, wàá kà lẹ́ẹ̀mẹ́ta. Psalm 35 wàá kà lẹ́ẹ̀mẹ́ta. Psalm 3 wàá kà lẹ́ẹ̀mẹ́ta. Psalm 27 wàá kà ní ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. tó bá ti wá kà sínú omi yẹn tán, wàá wá gbàdúrà sí. ẹ lè ṣe kó pọ̀ kí gbogbo fámìlì kẹ́ bù kẹ́ lọ fi wẹ̀. wàá gbàdúrà sí dáadáa. gbogbo ẹnikẹ́ni tó ń lépa mi, tán máa fi kú ṣèfàjẹ́, tán máa gbé sàárè òkú wọn ní kíákíá, ọkùnrin ni obìnrin ni, ọmọdé ni àgbà ni, wàá gbàdúrà sí dáadáa. alẹ́ ni kó wẹ̀ tó bá ti fẹ́ wẹ̀, alẹ́ tí ilẹ̀ ti ṣú. lẹ́yìn ìgbà tó bá wẹ̀ tán, wàá farabalẹ̀ wẹ̀ látòrí délẹ̀. tó bá ti wẹ̀, kàǹkà àtọṣẹ yẹn ni kó lọ sin. bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, ẹnikẹ́ni tó bá rokúrò ẹ̀, rokúrò ọmọ rẹ̀, ẹ̀mí ara rẹ̀ ni ó fi kàn lórúkọ Jésù. ẹ̀yin tẹ́ nílò àkànṣe àdúrà, ẹ̀yin tẹ́ ń fẹ́ kí n fi àdúrà ran ìrìn àjò yín lọ́wọ́, bóyá ẹ fẹ́ wádìí nǹkan kan àbí nǹkan ò yé yín, ẹ mẹ́sẹ̀gì nọ́mbà yìí. mẹ́sẹ̀gì nìkan ni, kì í ṣe fún pípè lórí WhatsApp. 0810 63 11 252 0810 63 11 252. Follow mi lórí Facebook, His Excellency Prayer Church. His Excellency Prayer Church lórúkọ péjì tá a fi ń gbàdúrà. tó bá ti di lójoojúmọ́ ní 11:30, jájọ pàdé lálẹ́ pẹ̀lú omi ká fi gbàdúrà. Ọlọ́run dẹ̀ ń lo ọwọ́ agbára rẹ̀ nínú prógráàmù yìí lórí TikTok alalẹ́ 11:30, lórí Facebook 11:30. bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, orí rẹ̀ ò ní gbàbọ̀dè tọmọtọmọ.